Alfa bá ṣe wá sí kí ni wọ́n máa gbé síwájú Àlùkùránì àbí kí pásítọ̀ bá ṣe wá sí kí ni wọ́n gbé síwájú Bíbélì àbí ǹjẹ́ ìtàn Ògbómọ̀ṣọ́ ń bẹnu Kùránì. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ wo bó ṣe ń lọ. Alájà Tamatiko ìṣẹ́kù gómìnà Kwara ìṣẹ́kù security ilẹ̀ Yorùbá ọ̀dọ̀wọ̀ yìí o ẹ jẹ́ kí local government kọ̀ọ̀kan ward kọ̀ọ̀kan kí wọ́n tight fún security dáadáa. mẹ́ta àgbẹ̀kọ̀yà. torí pé ẹgbẹ́ tá a lè máa pè tí ò ní máa béèrè owó bẹ́ẹ̀ bá pe ẹgbẹ́ mi pé ẹ ràn wá lọ yóò ní owó epo ńkọ́ kọ́nà ọlọ́pàá gbowó epo fún tí o lè bá rọ́ọ̀bù níbì kan tẹ bá pe ọlọ́pàá yóò ní kò sépo ni but Àgbẹ̀kọ̀yà nìkan nílẹ̀ Yorùbá la lè pè jẹ́ pé àwọn ni wọ́n lọ tó ní bèrè owó ọlọ́run níjọ́ parí lẹ́lẹ́ àwọn náà wọ́n lè mójútó security tí kò fi yíwọ́ ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o àṣírí wo sì ní túlẹ́lẹ́ ẹ jẹ́ ká wá jọ ṣàṣepọ̀ àdúrà lànà kìrìsìtẹ́nì la ṣe o ọwọ́ àkùnrin àná ti mùsùlùmí Fátíà náà láwọn akẹ́ Fátíà tá a kẹ́ òun náà ní ìdùnnú torí pé ìtọ́nà sọ sínú Àlùkùránì nǹkan tó mọ́ ni bọ̀tí táwọn èèyàn wá ń tú nínú ẹ̀sìn nísìnyí nǹkan tí ń dààmú ayé mi kí ni wọ́n tún lẹ́sìn ni pé ǹjẹ́ nínú Kùránì táwọn afọ àbá ṣe wá sí àpótí ẹ̀rí bíṣọ́ọ̀bù táàfà bá ṣe wá sí kí ni wọ́n máa gbé síwájú Àlùkùránì àbí kí pásítọ̀ bá ṣe wá sí kí ni wọ́n gbé síwájú Bíbélì àbí ǹjẹ́ ìtàn Ògbómọ̀ṣọ́ ń bẹnu Kùránì ìtàn Èkó ń bẹnu Kùránì ìtàn Ìlọrin bẹnu Kùránì kí ló dé káwọn afọ àwọn sọ nínú tẹ̀síìrì bíi pé wọ́n kọ sínú Kùránì pé Ògbómọ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ Yorùbá ṣé wọ́n kọ́ sínú káàtó àwọn àjùmọ̀ ni. ẹlẹ́yàpẹ̀lẹ́wọ̀n. ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ bá àwọn èèyàn sọ báyọ̀ ṣe ní ìfọ̀kànbalẹ̀ gbogbo èyí tẹ́ ẹ lẹ́yìn tako ìran Yorùbá ẹ rí fìṣe ayé yín ṣe rí ẹ wo kíláàsì bẹ́ẹ̀ ṣe rí lọ́dún tó lọ ẹ wo ọdún ìbẹ́ ṣe rí bẹ́ẹ̀ bá ń tako ìran yín alálẹ́ẹ̀dẹ̀ tẹ́ ń sọ wọ́n pa yín rẹ̀ èdè Yorùbá tẹ́ ń sọ tẹ́ fi kọ́ ọmọ ní kéwú ẹ fi ṣe wáàsí ẹ fi kó yẹjọ Yorùbá lẹ wá ń takò Yorùbá èdè alálẹ̀ ìran Yorùbá náà ni ọ̀pá yín rẹ̀ kìí láti wọ̀tán. gbogbo ẹni tó bá ti wà lẹ̀ Yorùbá ọjọ́ kùnrin ni ọjọ́ obìnrin ni tí bá ń takò ìran Yorùbá ọlọ́wọ́ parẹ́ lè Yorùbá. ní àtìbọ̀tán láyé torí Yorùbá Ọlọ́run dá wa pé a kì í bínú yàn àyè bàtà ènìyàn jẹ́ a kì í robi sí yàn Yorùbá ló dáa jù ní ká máa gbàlejò wọ́n wá gbé Kùránì lọ́wọ́ wọ́n máa wá sọ tọ́lọ̀ sọ Ògbómọ̀ṣọ́ kìí ṣe ilẹ̀ Yorùbá Ìlọrin kìí ṣe ilẹ̀ Yorùbá Ìbàdàn kìí ṣe ní mo wá rí ilé ṣé wọ́n kọ́ sínú Kùránì tẹ̀ ká ni ọ̀tọ̀ ní tàn ọ̀tọ̀ lẹ̀sìn ìtọ́wà ní Kùránì náà ní kẹ́ẹ̀ka ẹ̀sọ̀ tọ́lọ̀ bá sọ bẹ́ẹ̀ tẹ̀síìrì wọn ní ẹ̀sẹ̀ wọn ní ẹ̀kú tẹ̀tẹ̀ mọ̀ ṣùgbọ́n ọ̀sẹ̀ yìí nù wọ́n fi Kùránì wọ́n fi da gbogbo kan rú wọ́n fi Báíbù wọ́n fi tutututu Ọlọ́run níjà máa fara sí dùn. Sàbí dáadáa gbogbo ẹ̀yin yẹn wa tẹ́ wá wà nílẹ̀ diaspora balẹ̀ tẹ́ gbà wá lẹ́nu gbogbo ẹ̀yin yẹn wa tẹ́ wà nílùú London Florida Canada ètò security náà Yorùbá ló kù báyìí. Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà security ló kù wá kù èèyàn nígbà òmìnira láì ní security torí pé Nigeria Police Force wọ́n ní population
ní Kwara State a wà yìí population and division police kan wà 43 ni ní Lagos State lẹ́yìn wà 96 division police ni division kọ̀ọ̀kan sì gbọ́dọ̀ ní ọmọ 200 ní division kọ̀ọ̀kan so ẹ tó bá fẹ́ ṣe security òun náà gbọ́dọ̀ ní security tí ó kájú tí àwọn náà ní ọlọ́wọ́ gbàdúrà Yorùbá o Yorùbá nation no going back ilẹ̀ Yorùbá a ní padà sẹ́yìn a máa lọ wájú ni alábísímíláì ramani rahim ẹ tẹ́wọ́ àdúrà sọlá tẹ̀tẹ̀múná nìha bìhá ẹ máa sàmì ẹ sàmì dáadáa ẹ̀rẹ̀ jáde ìdè sókè àwọn ọba wa méjèèjì là ẹ ti ń fojú wòye láti. Salata temunaniha biha ilafati rabbaniyati wa wilayati samadaniyati famulikan kebiran tesabuha irisi watakmau alasabi limau watalimu mina asmaika ata yafuna ulubu adai watarito ileya ariwau auliyai ayi Fatiha al-Barika. Bismillahirrahmanirrahim. Fatiha al-Barika. Alhamdulillahi Rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta عليهم غير المغضوب عليهم ولا الضالين. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Àwọn méjèèjì kí Esi ànáti bí wọn pé East Africa. Wọ́n bí ànábì ní Saudi, wọ́n bí tọ̀ ní Jerusalem, Asia continent ni. Ìtawà náà ní ilẹ̀ Yorùbá ọ̀tọ̀. Òun náà ni àṣà àtìtì wa tá a ní tá a ṣe ń lò tí ń jẹ ẹja múra dáadáa o ẹja múra dáadáa o never relent, fight and move forward. Nobody can travel through the road of success without suffering. Fail God never fail. Ọlọ́wọ́ gbàdúrà wa. So gbogbo yín mo kí n pọ̀ o subahana rabbika. Wasalaamu ala mursalin alhamdulillahi rabbil alamin. Sallallahu alaihi wa sallam.